àmì o. àmì ò ní tójú lẹ̀ mọ́lẹ̀ lágbègbè. àmì o. àwọn tẹ́jọ́ ń ṣe náà. Zazu Kalaba ó wà pẹ̀lú àwọn màámi. Ó pọ̀ Visa ẹ ṣáà ti dàyàmọ̀ kọ́ mú ẹmọ̀ yẹn kọ́ gbé ẹ débẹ̀. Mo máa gbé yín déwájú bíkú bánà. Ẹ̀yin gan ẹ máa fi sà distributor lókun state. Ọ̀yà màmí ẹ jẹ́ kọ́ mọ̀ ẹ jẹ́ kọ́ mọ̀. ó ti mọ̀ náà. Mama Sasu àwọn èèyàn odógún àwọn èèyàn odógún àwọn Mama Sasu rè o àwọn èèyàn odógún Peter ṣẹ́ẹ̀rí lọ́lẹ̀ yìí màmí ọmọlẹ́wọ̀n ò ní jábọ́ visa ẹ ṣàdúrà fọmọ yín o àmì màmí àmì ẹ jẹ́ súnmọ́ màmí àmì ìbàdìsẹ́rí àwọn màámi tó ń lo mọ́tò bẹ̀rẹ̀ nínú trenches sọ́tún páàkì wa kógo ọ̀pọ̀ ẹ̀wẹ̀ máa rí ní Instagram àwọn èèyàn odógún a máa post Ìyálóde Ọ̀tà ìlú onítẹ̀tì kù ẹ jẹ́ káwọn màámi jókòó visa kálámà lẹ́yìn. Ìyálóde Ṣàngó wà bí àwọn èèyàn dógún. Mọ́mí ó yẹ bá a sọ fún Obúkú bára pé a nídìí odógún Peter Ṣàngó. Odógún Peter a nídìí distributor. Ní Ṣàngó ṣe gbọ́. Obíkú bánà. Ṣe gbọ́. Odógún Peters kò tí ì wọ Ṣàngó. Àwọn èrè abẹ́gbà distributor. Ṣe gbọ́. Ṣe gbọ́ kọ́kọ́ odógún wà wúwà. Kọ́kọ́ odógún wà wúwà. Odógún ti bó káàdì o. Ó ti bó. Tó ti wọlé. Àkáàdì ti wọlé. Ó yẹ má wọrí. Mo máa bódógún sọ̀rọ̀, máa bá Obíkú bánà sọ̀rọ̀. Yéè ó ti sẹ̀ máa ń mi. Yéè ó ti sẹ̀. Má wọrí. Bó ṣe máa ń dún ní Àbíbù Badmus náà ló sẹ̀. Yéè àkànnàbà wèrè olórin ó pọ̀. Ẹ má wọrí ẹ má gba odógún yẹn Ṣàngó. Marketer distributor. Obíkú bánà máa gbọ́ o. Ó yá kò ní bàjẹ́ fún yín. Odógún ni Odógún Peters. Rádàbàdà ambassador tiwa rè. Ó pọ̀ màámi kò ní bàjẹ́. Màámi ó sẹ̀. Àmì mo wà pẹ̀lú yẹn ṣàdúrà fún mi màámi. Àmì God bless you visa. Àmì. Lágbára Ọlọ́run òkú ẹ tó kú yóò ní wọlé. Àmì.